ọwá ní wọ kan Fẹ́mi Òjùdú Sunday Igboho àìná àbúlọ̀ fẹ́ bá tiẹ̀ jẹ́ níbo ló ti mọ̀ mí bó lè mi àti ẹ ti dapọ̀ kí ló dé mi àti ẹ pọ̀ tó bá dẹ̀ jẹ́ pé fún mi 10 kọ́bọ̀ wọ́n máa nu Fẹ́mi àbíkílò dúdú àbíkílò pẹ̀lẹ́ yìí bọ́ síta kó ní kọ́mọ rẹ̀ tó àìpé wọ́n parọ́ pé Igboho lọ́wọ́ ẹ̀ ní kọ́mọ rẹ̀ kú mọ́ lójú tó àìpé fún mi ló. kí ni irọ́ tí bàbá Fẹ́mi Òjùdú pamọ́ olóyè Sunday Igboho tí olóyè Sunday Igboho fi jáde o láti wá sọ tẹnu ẹ̀ kí ló ṣẹlẹ̀ tí Igboho fi jáde láti fi ohùn líle tó lágbára ránṣẹ́ sí bàbá Fẹ́mi Òjùdú. Bàbá Fẹ́mi Òjùdú yìí jẹ́ ìkan lára àwọn special adviser fún Buhari nígbà tó wà lórí àlééfà. Nínú fọ́nrán yìí lẹ ti máa rí bí Igboho ṣe fi ẹ̀hónú hàn lórí àǹfààní tó yẹ kí àwọn ọmọ Yorùbá máa rí jẹ ṣùgbọ́n tí àwọn jẹgúdújẹrá olóṣèlú tí wọ́n ti dí gbogbo bẹ̀ pa tó sì jẹ́ pé gbogbo ẹ̀ ni wọ́n fi ń ṣararindin láì rántí gbogbo àwọn ọmọ Yorùbá. Olóyè Sunday Igboho tí wọ́n ń pè ní tọ́ọ̀gì lọ́jọ́sí náà ló ti di òpómúléró báyìí o tó sì jẹ́ kó yé wọn yìí pé gbogbo ète tí wọ́n ń lò gbogbo irọ́ tí wọ́n ń pa gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ láti rí i pé Yorùbá nation tẹ̀síwájú ni o àmọ́ ó ti sọ àwọn ọ̀rọ̀ kan o lórí irú èèyàn tí bàbá Fẹ́mi Òjùdú jẹ́ pàápàá ìgbésẹ̀ tó fẹ́ gbé àwọn ìgbésẹ̀ tó fẹ́ gbé nípa ilẹ̀ Yorùbá. Sunday Igboho ti wá jáde o láti jẹ́ kí gbogbo èèyàn mọ irú èèyàn tí bàbá Fẹ́mi Òjùdú jẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ẹ já gbọ́. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Lórí ọ̀rọ̀ Yorùbá nation, ẹ jẹ́ ká gbọ́ àwọn ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho ṣàfihàn ránṣẹ́ sí bàbá Fẹ́mi Òjùdú àti gbogbo àwọn jẹgúdújẹrá ọ̀jẹ̀lú tí wọ́n ń pera wọn ní òṣèlú. Orí ẹ̀ ó burú. Ó rò pé gbogbo nǹkan tí mò ń bá yín fa ẹ̀rù mò ń bá yín ṣeré. Ọmọ yẹn tẹ́ ti rán sí mi tẹ́ ń pè àtàwọn ọ̀gá rẹ̀ tẹ́ ń rán sí mi pé fẹ́ fún mi lówó kí n stop ẹ̀kẹ́ fi lè dìbò 2023 ẹ̀yin olórí burúkú ẹ̀yin ọmọ rẹ̀ ẹ̀yin ìran Yorùbá dáadáa wọ̀nyí. Ẹ̀yin nìkan lẹ̀ ń pa ẹ̀mọ owó tẹ kó lọ lóyìnbó tẹ fi ń ra lé sílùú èbó owó tẹ fi tọ́jú àwọn ọmọ Yorùbá àwọn ọmọ tí wọ́n mọ ha dọ́là ní káàkiri ní club ẹ sọ àwọn ọmọ ọlọ́mọ àwọn àǹtí wa ẹ sọ wọn dolóso wọ́n parí ìwé wọn níríṣẹ́ wọ́n sọ olóso ẹ sọ gbọ́n àwọn ẹ̀gbọ́n tó parí ìwé tó yunifásitì ẹ sọ wọn dọ ọlọ́kadà ẹ sọ wọn dọ márúwá ọwá ni wọ kan Fẹ́mi Òjùdú. Ọ̀rọ̀ yìí lágbára o kì í ṣe kékeré ẹ rí bí olóyè Sunday Igboho ṣàṣẹ fi àwọn ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ láti wẹ ara wọn mọ́. fún mi 10 kọ́bọ̀ wọ́n máa nu Fẹ́mi àbíkílò dúdú àbíkílò pẹ̀lẹ́ yìí bọ́ síta kó ní kọ́mọ rẹ̀ tó àìpé wọ́n parọ́ pé Igboho lọ́wọ́ ẹ̀ ní kọ́mọ rẹ̀ kú mọ́ lójú tó àìpé fún mi ló àmọ́ Igboho lọ́wọ́ yín bẹ́ẹ̀. gbogbo ọgbọ́n tẹ́sà fi discourage mi lórí prógámù yìí lẹ́sàn bàálù tó dẹ̀ ti fò lọ́rọ̀ Yorùbá lọ́wọ́ tí mo wà yìí bàálù tó ti fò lẹ́ ń tawọ́ sí lórí ọ̀rọ̀ Yorùbá lọ́wọ́ tèmi àti ìjọ fàyè èmi kọjá ní tẹ́ẹ̀pẹ́ fẹ́ búra ẹ̀ fún mi lówó ìwọ gan Fẹ́mi tó ń sọ̀rọ̀ sólówó lọ́wọ́ tó mi ni sólówó lọ́wọ́ tó mi ẹran kó lórí burúkú náà dáadáa síwọ̀n gan lówó lọ́wọ́ tó mi ni débi pé ìwọ ń sọ yamayama à ń pè mí tọ́ọ̀kì tó bá nírù mi lọ́mọ ọmọ dúpẹ́ fọlọ́ ni ọ̀sùn mi dáwọn lóorùn àwọn tẹ́ ń kó kiri tẹ́ ń fi hàn ṣe kiri ni tí n bá fẹ́ ṣe tọ́ọ̀gì lẹ́yìn irú ìwọ ó lè sanwó mi ni ọkọ̀ tí mo nínú àgbàlá sí yàrá rẹ̀ ni ẹranko jàjàtì ẹ stop gbogbo yamayama tẹ́ ń ṣe yẹn no going back lọ́rọ̀ Yorùbá lórí tí mo ń bá yín fa no going back táwọn kẹ́ máa ń tẹ̀ hàn tẹ́yìn rò pé ẹjọ́ ń tẹ̀ pé kọ́ lọ́wọ́ nǹkan ṣe kí 2023 wèrè tẹ́ ń fi àjẹ gbogbo ọmọ Yorùbá tẹ́ ń ṣe bámbám láyó ẹ̀ mọ̀ pé bí ń pọ̀ mẹ́rin kankan àwọn Fúlàní ẹgbẹ́ nípa wọn ń pa wá wọ́n ń jẹ́ àwọn búrọ́dà wa gbé wọ́n ń gbowó rèbèrèbè lọ́wọ́ wọn ẹ̀ ronú bẹ́ẹ̀ fẹ́ ṣe security ilẹ̀ Yorùbá gbogbo àti bẹ́ẹ̀ lè bo lè wálé mọ́ ẹ̀ ronú bẹ́ẹ̀ fẹ́ ṣe mi lọ́mọ Nàìjíríà tí Fúlàní fẹ́ gbé kì í ṣe kékeré ẹ̀rí bí olóyè Sunday Igboho ṣàṣẹ ń fi àwọn ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ láti wẹ ara wọn mọ́. bẹ́ẹ̀ pé wèrè ara yín gbogbo ẹ̀ sẹ́nitọ̀ wọ̀nyí ẹ̀yàn ọ̀nà ẹ̀rú tẹ́ bá ń lọ ẹ̀ kó mọ̀ pò ẹ̀ kó sójà rẹ̀ ni pàtó tó lè dẹ́yìn dúró gbogbo àwọn ẹlẹ́ni tí wọ́n alẹ́ tó lè ṣe security fún wọn wọ́n jí wọn gbé ẹ wo obìnrin tó wá láti lóyìnbó wọ́n múlẹ̀ wọ́n ń bá ìyàwó sùn lójú ọkọ wọ́n ń bọ́ ọmọ sùn lójú bàbá tẹ́nìkan kò lè ṣe nǹkan kan fún wọn ẹ̀yin olórí burúkú tẹ̀ ń pẹ̀lẹ́ olóṣèlú yìí ní nǹkan kan ṣe sí wá bí ìyàwó ṣe ní jẹ Yorùbá mọ́
adèlá àṣemọ́ eléyìí ti tó ó ti tó gẹ́ ó ti tó gẹ́ táwọn àti wọn bá parí yunifásitì táwọn tó mọ lọ kọ́ yá dírẹ́sà nígbà tí wọn bá ríṣẹ́ níbi tí wọn bá ti ń wáṣẹ́ káàkiri tán kó ìwé presidency àsábẹ́yá ẹ mọ̀ fún kólọ̀ wọn ní kẹfẹ́ bá wọn sùn lẹ́yìn olóògùn kò sẹ́ni tó wọ́n tó lù sẹ́ẹ̀tì kọmíṣánná olóògùn ààrẹ nígbà tó ṣe kọmíṣánná lẹ́kọ̀ọ́ ọmọ yẹn àwọn tó wáṣẹ́ wá dọ̀rẹ́ tó bá sùn àwọn ọlọ́mọ tó bá yín wọn jẹ́ wọ́n ìpínlẹ̀ mo fi máa kọ́ bọ́ta kó ṣe fídíò kó lọ́mọ pamọ́ ọba àwọn yẹn sùn ọba àwọn ọlọ́mọ sùn nígbà tó ń ṣe kọmíṣánná tó wáṣẹ́ wá sọ́dọ̀ rẹ̀ ìwọ́n náà bá fẹ́ relevant ìwọ́n náà lẹ́nu ọ̀rọ̀ ń sọ̀rọ̀ nìyẹn Sunday Igboho àìná ẹnako jáde kọ́ lọ stop gbogbo yamayama tẹ̀ ń ṣe kiri yẹn lórí ọ̀rọ̀ Yorùbá tí mo fa inú gbé bàkì ni Yorùbá ti bọ́ lóko ẹrú ẹgbàá mo sọ fún yín yẹn gbogbo ẹ̀yin olóṣèlú tẹ kóra yín jọ tẹ̀ ń ta Yorùbá Ọlọ́run balẹ̀ àtọ̀nà yín jẹ́ kẹ́ sọ́ra ẹ̀yin olóṣèlú kẹ́ sọ́ra yín o sẹ́wọ̀n pé mo mọ̀ yín dáadáa mo mà sí ní yín gan gbogbo owó tẹ̀ ń gbé kọjá sọ́hùn ó jẹ́ kọjá ọmọ yémi àtẹ̀yìn báyẹn o tẹ̀ ń gbé kọjá sílùú èbó gbogbo owó tẹ̀ fẹ́ túnlẹ̀ Yorùbá ṣe kẹ́ fún wa níná tó dáa kẹ́ fún wa lómi kẹ́ fún wa ní security tẹ̀ ń kó kọjá lọ sílùú òyìnbó tẹ̀ lọ́ fi ra lílá ńlá lásẹ̀ pé mo mọ gbogbo ẹ̀ kẹ́ gbé ẹnu yín lọ́wọ́. tó òun nìyẹn ohun ẹ̀yin èèyàn wa kí lè ròyìn ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.